Alhaji Muhammadu Gambari Abdulkadiri ọba ológun tọba olówó láwà ni. Tọ́ kí wá ní ìhà tí ẹ̀yin àti ìjọ yín kọ sí gbogbo rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ ńlọrin pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe yìí? Gbogbo àwọn tó jẹ́ ológun lọ́dọ̀ gbogbo wọn àjọ mi pátá àti ìlú kan àti ìlú míì wọ́n fi mọ́ káyọ̀ mọ́ wọ́n fi mọ́ gbogbo dùkíbi àfọwọ́sí rárá. Wípé kí wọ́n wọ̀ lọ́rin. Àfọwọ́sí kí wọ́n lọ́rin àfọwọ́sí àlọ́wọ́sí ológun ti bẹ̀rẹ̀ láti fún ọwọ́ lọ́ọ́ pàdé wọn bí kankan. A gbọ́ pé ẹ̀yin ni ọba gbogbo wọn. Bẹ́ẹ̀ ti jẹ́ ẹ̀mí ni. Tọ́ Ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́ sà. Sẹ́yìn náà wá fara mọ́ pé káwọn tó ń sọ̀rọ̀ yìí wọlé. Àfọwọ́sí lẹ́yìn ẹ bá sì kóró ẹ̀ wọlé yóò fún ní òsè àfọwọ́sí rárá. Ibi òjò bá bọ́jọ́ náà ní pa sí. Ní ìsìn ni mo rẹ́ni fi àwòrán ìránṣẹ́ sí mi wípé kí ni mo rí sí ọ̀rọ̀ yìí. Mo wá rí bàbá kan tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n gbéra bọ́ sórí afẹ́fẹ́ tí wọ́n sọ pé àwọn ni ọba ìṣègùn nílùú Ìlọrin. Níbo là ń bá lé ayé, níbo là ń bá lọ gan? Bàbá, pẹ̀lú ọjọ́ orí yín, pẹ̀lú ìgbé ayé yín àti ìrírí yín nínú ayé, ẹ̀ ń pera yín lọ́ba. Ẹ sì gbé láwàní sórí. Ẹ ń pera yín lọ́ba. Ṣé ẹ mọ̀ túmọ̀ tí ń pè lọ́ba ni? Kò yé yín débẹ̀. Kò wá lè dùn mí nítorí pé nígbà tẹ́ ẹ̀ ti ń pe ànábì tí ò délẹ̀ Nàìjíríà rí, tí ò dé Áfíríkà rí, tẹ́ ẹ ti sọ ní Adéwálé, Àyùbá nìkan lẹ fi sí. Ẹ ń pe ànábì ní Adéwálé lẹ́ni tí ó jọba. Gbogbo èèyàn tí ó bá sì fẹ́ jọba tó bá jẹ́ pé ti láwàní ní ọba wé ó dilẹ̀ Saudi. Ẹ wá lẹ́yìn lọ bá àṣegùn. Kò séèyàn kankan tí ń bọ̀ wá nù ìlú Ìlọrin. Àwọn oníṣẹ̀ṣe ìlú Ìlọrin ni wọ́n fẹ́ ṣe ọdún wọn. Ẹ̀ṣẹ̀ ò sì sí nínú kí aráàlú ó fẹ́ sọdún kọ́ wá lòun pe ará òde pé kọ́ wá bóun ṣe. Ẹ̀ṣẹ̀ ò sí mbẹ̀ ntọ́lọ́run bá fẹ́ ni. Kìí ṣe párá òde kankan ní mbọ̀ láti wá sọdún ní ìlú Ìlọrin. Àwọn oníṣẹ̀ṣe Ìlọrin, àwọn ni wọ́n fẹ́ sọdún ìṣẹ̀ṣe. Bàbá sì wo àǹfààní àtore tó ti dé bálé ayé pẹ̀lú gbogbo bá ṣe ń kà á. Nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti fún wa lọ́ludé. Nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti fún wa lọ́ludé. Ìpínlẹ̀ Èkó wọ́n ti fún wa lọ́ludé. Ìpínlẹ̀ Ògùn wọ́n ti fún wa lọ́ludé. Ìpínlẹ̀ Èkìtì wọ́n ti fún wa lọ́ludé. Ìpínlẹ̀ Oǹdó wọ́n ti fún wa lọ́ludé. Ìpínlẹ̀ Kwara à ń bẹ̀ yín náà fún wa lọ́ludé ìṣẹ̀ṣe dé. Ẹ fún wa. Ẹ fún wa. Ìgbà tẹ́yìn náà bá fún wa, federal náà ó fún wa. Àkókò ń bọ̀ tí federal náà ó fún wa lọ́ludé wípé ìṣẹ̀ṣe dé August 20. Kìí sọjọ́ tó kéré nú ayé tá a sọ pé àgbáyé ọ̀gbọ́ tàbí àgbáyé ò ní mọ̀. Ìjọba ti ń fọwọ́ sí páwọn ọmọ òní relé ìwé. Yóò ṣe wá jẹ́ pé káwọn oníṣẹ̀ṣe ìlú Ìlọrin wá yẹ ọjọ́ ìsọ́tọ̀ láti kóra wọn jọ, láti súre, láti ṣe ìwúre fún ìlú. Lẹ́yìn wá ń salátakò ìrìn àjò ń pé wọn ò gbọ́dọ̀ ṣe. Sára àta kankan ló sọ pé òun ń bọ̀ ni. Àwọn wo ni wọ́n sọ pé ń bọ̀? Ẹ wá lẹ́ẹ̀fẹ́ wọn mọ̀ wọnú ìlú wa. Ìsọ̀rọ̀ ní gbèsè, ìsókun sí ní gbètè gangan, ìhà kẹlẹ̀bẹ̀ ní nẹ́rùn tọ́kì. Èèyàn tí bá ti ń létí rò dandan ni kọ́tẹ́ pẹpẹ nu. Àpèwùkẹ́ ńlá pe Yakubu lé kéwú. Béèyàn bá ń pe Súlè ńlá di ẹni. Ṣé gbogbo ìtẹ́ǹsẹ̀ ṣé Súlè lẹ́ ń pè ní bàbá? Ẹlẹ́yìn lọ bá àṣegùn. Ọ̀rọ̀ òṣègùn kọ́ là ń sọ. Ọ̀rọ̀ ògùn kọ́ là ń sọ. À ń sọ nípa ẹ̀sìn. À ń sọ nípa ẹ̀sìn tí ìṣẹ̀ṣe. Ni wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ọ̀rọ̀ ògùn kọ́. Bẹ́ẹ̀ sẹ́ wèmí yèmí olóògùn. Ifá ni mo gbọ́kànlé. Ifá ni mo ní. Èyí tẹ́yìn ń sọ ògùn yẹn ọmọ lẹ́yìn ọ̀sán ìlẹ́yìn ọ̀sán ìlẹ́fijọ́.
tá a bá fẹ́ sọ̀rọ̀ oògùn a ní yọwọ́ tọ̀sán ìkú lẹ̀ a ní yọwọ́ rẹ̀ kú mẹ́ nítorí pé nílẹ̀ Saudi kò séwé àlùpàídà mẹ́ o ilẹ̀ Saudi kò séwé àbámọ́dá mẹ́ ilẹ̀ Saudi kò sí ewé rere ń bẹ̀ àwa lọ́lọ́dùmarè fi fún àwa lóní ká máa ṣe bẹ́ẹ̀ bá wá jọba àṣegùn ọba àṣegùn tẹ́ jẹ́yẹ ẹ̀ ń fi ń gbowó lọ́dọ̀ ìjọba ni ẹ̀ yìí sọba àṣegùn kankan bàbá ẹ̀ yìí sọba àṣegùn kankan ẹ̀ fẹ́ gbé fọ́tò yín síbẹ̀ ṣùgbọ́n ní tí mo fi fọ́tò yín síbẹ̀ ni pé bẹ́ẹ̀ náà ṣe gbé fọ́tò tèmi náà tẹ́ fi sí rè ló jẹ́ kémi náà gbé fọ́tò tìyín náà káyé pé ẹ̀ wo bàbá àṣegùn ẹ̀ wo ọba àṣegùn níláwàní bàbá ibi téèyàn bá dàgbà dé ń bẹ lọ́jọ́ orí ẹ̀ mọ ẹ̀ kéré nínú ayé fún tọjọ́ orí ṣùgbọ́n ètò ẹ̀ ń sọ̀hún kìí ṣe bá ń lórí ìran ọba kan kìí wé láwàní bẹ́ẹ̀ bá jẹ́ ìran ẹ̀yìn ẹ́míà kan kíní ẹ̀wọ́ ọkọ mi jẹ́ ẹ̀yìn sọ ọba àṣegùn kìí ṣe ọba àṣegùn kò síbi tẹ́ ẹ lè gbédé lágbàáyé táyé lè sọ pé òótọ́ lẹ̀ ń sọ bí mo ti ń sọ pé rọ̀lẹ́ ń pa yìí láyé ọmọ sọ pé àwáwí ọ̀rẹ́ ń wí kémi náà wá múra bákan kí n sọ pé èmi o evangelist adé ifá ìwàlẹ̀sìn èmi ni olúwo àwọn imams ti àgbáyé bóyá kí ẹ ti ẹ̀fìyẹn náà headline olúwo ìmáàmù àgbáyé bó ṣe rí létí yín o pé èwo tún ni olúwo ìmáàmù àgbáyé bẹ́ẹ̀ náà ni ọmọ rí létí ayé bírú yìí bá jáde tẹ́ ń sọ pé yín lọ́ba àṣegùn ǹjẹ́ ẹ̀sìn mọ́ bí tẹ́ ẹ ti ń bà á jẹ́ bíi káwọn eléwé ọmọ fẹ́ ṣe àjọ̀dún kí wọ́n máa sọ pé ẹ̀ ń ké sáwọn àfáà pé kí wọ́n wá máa ṣe ìwúre ọdún fún yín kí wọ́n wá débẹ̀ kí wọ́n máa sọ pé àwọn sọ àlùkùránì kalẹ̀ ẹ̀yin gangan mọ̀ pé kì í gbà àdúrà ń kọ́ ohun tó bá joun láàfi wé ohun ìrìn èkú ẹ̀pà ńlọ́jọ́ pósí ẹ̀ lírí ẹ̀yìn sọ ọba àṣegùn bẹ́ẹ̀ bá sì jọba àṣegùn lù Ìlọrin ọba àṣegùn ìtẹ́ ẹ jẹun ẹnìkan kan ọba yín dùn ẹnìkan kan ò sì gbà lọ́yìn ṣùgbọ́n tí mo mọ̀ nípa ẹ̀ fi ń gbowó lọ́wọ́ ìjọba ni. ẹ ń lo àǹfààní yẹn láti fi mú àǹfààní bọ́ sí àpò ara yín tàbí sádùúgbò bẹ́ẹ̀ bá lẹ jọba àṣegùn ọgọ́rùn ayé ni ọ̀dá yín mọ̀ ogunlọ́gọ̀ ayé ni ọ̀dá yín mọ̀ ẹ̀sọ́ ẹlẹ́jọ́yè láti bí àwọn kan lóhun ti jọyè láti bí 40 years ago ẹ̀ sì ń bẹnu ayé òsì gbókọ yín gbogbo ẹ̀yin náà tẹ̀ ń ṣe interview ìrìn àjò náà ẹ mọ tẹ́ mọ̀ ṣe létò àwọn bàbá tọ́jú orí ti gbé wọn sọ sínú ilé ẹ̀ wá lọ rí wọ́n jáde lẹ́kọ̀ọ̀kan sẹ́yìn náà faramọ́ ṣé a sọ pé àwọn tẹ́lẹ̀ jólóògùn àtàwa sára kan náà sọ lápẹ́ra wa ni tí wọ́n bá jó níṣẹ̀ṣe wọn ò ní múra báyìí tí wọ́n bá jẹ́ oníṣẹ̀ṣe wọn ò ní múra kí wọ́n lo láwàní kẹ wá tún káwọn ìyá àlìsúná náà sínú ilé àfaramọ́ ìfẹ́ tó lódùmarè ní ọ̀sẹ̀ ìfẹ́ tó lódùmarè òun ló máa ṣẹ ìṣẹ̀ṣe ọdún ìṣẹ̀ṣe nílùú tìlú Ìlọrin ẹ̀yin ará Ìlọrin ẹ̀yin náà má sùn ẹ̀yin ará Ìlọrin ẹ̀yin náà má sùn ìyẹn la ṣe ń bẹ àwọn ìjọba wa pẹ̀lú gbogbo kùkùlájà eléyìí tí wọ́n ń dùn yìí kẹ́yìn ìjọba kẹ́yìn náà yá ràn wá lọ́wọ́ olówó ẹni ò ní rorò kó ní ká mọ́ su ẹ fún wa láàbò tó dájú babaláwo olóògùn Ifá là gbọ́kànlé o Ifá là gbọ́kàn àwa olóògùn gùn Ifá là gbọ́kàn wálé àwọn olóògùn ni ń sọ̀rọ̀ àwọn ni ń sọ̀rọ̀ Ifá là gbọ́kànlé à ń sọ nípa tẹ̀sìn ní ọ̀rọ̀ ṣègùn kọ́ ohun tí ò bá yé yín ẹ máa béèrè ṣé tẹ́ bá fẹ́ béèrè ẹ má béèrè pẹ̀lú ẹ̀ làákàyè tó kúrú tẹ́ bá béèrè pẹ̀lú ọgbọ́n tó tọ́ àti ètò yẹ kò sí ń tẹ́ béèrè tá à ní dá yín lóhùn Ifá ní tá a bá rí tá a bá wí ọrùn ẹni a máa mọ́ Ọ̀rúnmìlà ní tá a bá rí tá a bá wí a máa di ẹsẹ̀ sí ni lọ́rùn adébáfẹ́ ní tá a wí fún ti ọgbọ́ eléyìí tí ń gbógun rògbòmọ̀ṣọ́ ẹbọ wọn ní kó mú ṣe ohun tí ọba yé yín ẹ béèrè ẹ yé sọ̀sọkúsọ mọ́ ẹ yé sọ àwáwí mọ́ kí babaláwo dákẹ́ láti yọdún fá sẹ́yìn kò sọ pé wọn àmọ̀rọ̀ sọ ìgbà tó níṣẹ̀ṣe fi ń sọ̀rọ̀ ní ìsìn lẹ̀ wá wò pé ṣé gbogbo ọ̀rọ̀ tí ń sọ yìí oko tọrọ ìpẹ́ jà
tó bá jẹ́ pé ni wọ́n bá ń pa ni ọ̀rọ̀ ó ti pin ṣùgbọ́n gbọ́ jẹ́ pé wọ́n dákẹ́ ní táwọn wò ní pé ẹ fi hàn lẹ̀ ẹ má sọ̀rọ̀ mọ́ ẹ já dákẹ́ ẹ já ṣe nǹkan kan tọ́lọ̀ wa sọ pé ọ̀yá o báwọn bàbá wa bá dákẹ́ àwa táwa jẹ́ generation tiwa yìí a ní dákẹ́ a wí a sì sọ iṣẹ́ tá a rán jẹ́ kì í pẹ̀jẹ́ iṣẹ́ tá a rán kò kì í pakọ̀ ẹ̀yin oníṣẹ̀ṣe ìlú Ìlọrin ẹ jẹ́ yà fojú hàn ẹ jẹ́ wọ́n jẹ́ kẹ́ ẹ mọ̀ pẹ́ ń bẹ kì í ṣe páàmù dọ́gbọ́n ṣe Islam àwọn ọmọ tó dọ́gbọ́n tó ṣe ṣẹ̀ṣe èyí tá a bá fẹ́ ṣe ẹ jẹ́ ká ṣe ní sàn-án Ifá ní bọ́ọ̀bà jóníṣẹ́ kó o jóníṣẹ́ Ọ̀rúnmìlà ní bọ́ọ̀bà jólùṣẹ́ kó o jólùṣẹ́ ó ní ṣùgbọ́n lọ́run tòun oníṣẹ́ ni wọ́n tó jẹ́ wọn ò tó lùṣẹ́ jẹ́ ẹ̀yin oníṣẹ̀ṣe ìlú Ìlọrin pàápàá jùlọ ìpínlẹ̀ Kwara ẹ gbéra sọ o ẹ yá gbéra sọ o gbogbo ètí ń ṣe létò yìí láwọn ẹni tẹ́ ìrírí tí ń sọ̀rọ̀ tí ń jáde yìí ara ètò wọn ni o ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò ni wọ́n ti ń ṣe láti ìgbà tí wọ́n ti ń sọ pé àwọn sọdún nílùú Kwara tó jẹ́ pé gbogbo ẹ̀kọ́ la lè máa sọ lórí afẹ́fẹ́ gbogbo ẹ̀kọ́ la lè máa sọ lórí afẹ́fẹ́ bẹ́ẹ̀ sì ni kò sí ètí òye wa mẹ́ kò sì sí ètí òye ayé ṣùgbọ́n wíwo báyìí lẹ́nu awo máa wo ẹ̀yin tẹ́ ẹjọ́ níṣẹ̀ṣe ìlú Ìlọrin kódà àwọn tí wọ́n ń so níṣẹ̀ṣe tí wọ́n jẹ́ mùsùlùmí tó jẹ́ pé ìran Yorùbá ìkan náà jọ ni wá sẹ́rí àwọn omi kan ń bẹ tí wọ́n ti mu nínú ìlú Ìlọrin tó ti ra iye wọn gbogbo tí ń ṣe kì í sàn ní ń ṣe ẹwọ́ mi tí ń ṣe yìí náà ọmọ Yorùbá ni gbogbo èso ní ń ṣe iye rẹ̀ ti ra làákàyè rẹ̀ ó ti jọba làákàyè wọn ti jọba lẹ́sẹ̀ rí mi tí ó bọ̀ sórí afẹ́fẹ́ yóò sì mọ gbọ́n bàbá rẹ̀ fàì làákàyè rẹ̀ lọ jọba afẹ́fẹ́ ló ti fẹ́ sí lọ́pọlọ ẹ̀yin oníṣẹ̀ṣe ìlú Ìlọrin ogun ọ̀sẹ̀ fún yín o ẹ borí ọ̀tá ẹ borí òdì ọlá síwájú tó jẹ́ pé òun l'Ọ̀rúnmìlà ọlá ìjẹ́ kan ṣoṣo Ọlọ́run tó jẹ́ pé kò sí nǹkan kan míì láyé òun náà ní tún jẹ́ bẹ́ẹ̀ ọlá pé gbogbo ohun tó l'Olódùmarè dá nílé ayé nǹkan mẹ́ta ni ọ̀dá ọlá pé gbogbo ibi tí Olódùmarè fi agbára rẹ̀ pamọ́ sí kò sí ẹ̀dá kankan tó mọ̀ bẹ́ẹ̀ ọlá pé kò gùn ọ jẹ́ kífá ọ jẹ́ àṣẹ Olódùmarè náà ni á tù wá bà fún wa ní agbára lọ́wọ́ Olódùmarè bàbá ẹ̀ ṣe ọba ìṣègùn ire o.